gbogbo ìran Yorùbá tó kù nínú ẹ̀sìn tó wà tó bọ́ sínú ẹ̀sìn mi ṣó fẹ́ mọ̀ sí bí ẹlẹ́sìn ni àbọ̀fẹ́ wà níwájú wọn tí mo bá wá ní mo wá kù nínú Ifá mo bọ́ síbomi kí ni mo fẹ́ lọ ṣe dàbí nǹkan tó tójú wa dá tá a dẹ̀ lè padà sọ pé nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀ rí bá ṣe wọn oníkálukú pé ṣùgbọ́n ṣá ní èmi Fágbèmí Àtàndá Afùwà Pẹ̀lẹ́ ọmọ Awófọlájì ẹlẹ́bọ ni mí. Ẹlẹ́bọ ni yín? Bẹ́ẹ̀ ni ẹlẹ́bọ ni èmi Fágbèmí Àtàndá tí mo bá tún táyé mi wà ẹlẹ́bọ ni máa yà. Ọ̀gbéraga kọ́ ọ̀rọ̀ tẹnu kọ́ olójú ẹmọ ẹgbẹ́ mi tó lè ní kí n padà níbì kan lásìkò tí mo wà yìí tá a bá ti wá wà láàrin èmi máa fi ń dárin o bọ̀ kò kì í yé wọn sí. Máa ní bí wọ́n kẹ́ mi nílẹ̀ yìí o Ifá ìwọ ni kò wọn ènìyàn kò kẹ́ mi bẹ́ẹ̀ rí o Ifá ìwọ ni. Ibi pé mi kúrò ní lánà tí mo wà yìí òun lẹ́yìn náà fi rò bá jẹ́ kí n lọ bá kí n lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ká ní mo kúrò ní lánà tí mo wà ní ẹrú ni máa jẹ́. Because I used to tell my mate that Ifá will make impossibility possibility. It will make impossibility possibility. Yeah. That nǹkan tá a rò nílò pé kò ṣeé ṣe yẹn níwájú Ifá á ṣeé ṣe. Máa sọ fún èèyàn pé àti àtìkà Elédùmarè dá sílé ayé ni ìwọ ni kó má dúró kó má ṣe ẹni bí o. A fẹ́ ṣe exam kan mi ì kàwé ó dẹ̀ ní báyìí kan tá a máa ń ṣe tá a máa fi ń pass. Ṣé máa dọ́gbọ́n àwọn kankan sí? Ẹ ti gbà kíní tá a dẹ̀ wí OBJ ni. Àwọn ABC objective. Bá a ṣe báyìí ròyìn ṣé máa di pass ṣe àyà mi ń já kì í ogun tí ọkùn ṣe bó máa jẹ́ bí ó jẹ́ àyà ọkùn a máa lù kí bá ṣe láti mo ṣe ká máa fọ̀rọ̀ ogun Elédùmarè gbàdúrà yẹn. Ẹ pàṣẹ. Àwọn tó dẹ̀ kàwé jù mí lọ́wọ́ rí kan ní skul ọjọ́ kan mo wá lu Ọ̀wọ̀. Bẹ́ẹ̀ ni mo wá wo ọbẹ̀ yẹn láti mo ọbẹ̀ yẹn ATM ni mo mú lọ bẹ̀rẹ̀ sí ní gba toníkálukú wọ́n máa gba tèmi ọ̀n tẹ píìnì kò lọ master card ní kíní kan káàdì ní gbogbo ẹ̀ làwọn ọ̀rẹ́ mi pàṣẹ sí mi kò máa lọ́nkọ́ àwọn ọ̀pá nǹkan kan wà lára mi bẹ́ẹ̀ dẹ̀kẹ́ àwọn ọ̀rẹ́ mi dẹ̀kẹ́ ẹlẹ́sìn mi ni wọ́n ní ilé mú fún pé bá mi tọ́jú ẹ̀. Bá jáde mo bá bọ́ sí mi gbé mo bá lọ sọ́ọ̀kì nìyẹn mo á padà físà káàdì tán ní kò ṣiṣẹ́ ni mo padà mú fún wọn tó dẹ̀ ṣiṣẹ́. Ṣé yín ò tó fún wọn ní àpẹẹrẹ kékeré lóòótọ́ bọ èmi máa ń dẹ̀já o kó tó mú mi gbà fún mo dẹ̀já. Ẹ dẹ̀já. Nǹkan tó bá máa gbà fún gbọ́dọ̀ dẹ̀já ẹ̀ tábà pàjì wọ́n jẹ́ ògùn kì í bàjì. Ṣùgbọ́n tí ẹ bá dẹ̀já ṣé kò lè padà yọyan ní kó mú. Tífà ò bá ṣe ẹ̀rọ ní bọ́gbẹ̀rí. ATJ Textile ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín ATJ Textiles Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà báàgì agbádá súùtì dúfè beddings wedding gown bangles cotton táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street Ṣódùbí Oníkólóbó Abẹ́òkúta Ogun State Nigeria. Ẹ̀wẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook ẹ tẹ ATJ Textiles aṣọ àdìrẹ ilẹ̀ wa tiwantiwa ni.
Yorùbá wípé ẹni bá sámì gbàmìgbà fìgbàfìgbà tọ̀gbà lọ́lọ́gbà gbà ọ̀gbani ní gbani Elédùmarè nìkan ló lè gbànìyàn. Mo kí yín níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé o. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú Babalawo Ifagbemi. Mo kí yín sà. Ẹ káàbọ̀. Ẹ bá wa dárúkọ yín gan lẹ́kùnrẹ́rẹ́ fáwọn tó ń wò yín. Ẹ lè gbé súnmẹ́nu díẹ̀. Èmi ni Babalawo Ifagbemi Afúwàpẹ̀lẹ́ Àtàndá Awófọlájì. Tọ́ ẹ ṣeun. Ẹ jẹ́ mú láti bí. Lóòótọ́ ọ̀dọ́ ni yín, téèyàn bá ń wò yín, ọ̀dọ́ babaláwo rèé o. Ọ̀dọ́ tó sì jẹ́ babaláwo kò pọ̀ bí àwọn bàbá tí wọ́n ti wà níbẹ̀. Mi ò rò pé wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn. Bóyá èmi dẹ̀ ni mo rò bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọ̀kan lára ọ̀dọ́ lẹ jẹ́. Gẹ́gẹ́ bí ọ̀dọ́, màá fẹ́ kẹ́ ẹ ṣàlàyé. Ó ti tó gbà wo báyìí tẹ́ ẹ ti ń ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí babaláwo? Ọ̀hún làwọn òyìnbó rọ̀, ọ̀hún làwọn òyìnbó yìí. Ọ̀hún làwọn òyìnbó ṣiṣẹ́. Elédùmarè ní síwájú ohun gbogbo. Ó ní ká má fi tòun kẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ó ní ká má fi tòun síwájú. Elédùmarè mójúbà o. Ìbà. Ìbà tí wàá yọjọ́, ìbà tí wò ó rùn. Ìbà bàbá, ìbà yèyé. Ẹ bá a sún kínní yẹn mẹ́nu díẹ̀. Ìbẹ̀yìn aláṣekù tẹ́ ti ń ṣe o. Ifá ní ó sábára ó níbára. Àgbàlagbà olè ní òsàrí bálabàla gàlàpà. Dúwá fún wọn ní bàràpá ó máa mọ̀ mọ̀ ṣe bọ́ nítorí owó nítorí ọmọ. Ó wá ní ìlẹ́ o bàbá mi àkànmú òpó o. Ẹ̀yin lẹ pọkọ́ tuntun. Ẹ̀yin lẹ pàdá tuntun. Ẹ̀yin lẹ fàkégùn lẹ̀. Kí ẹ má má jẹ́ kóhun mí o. Ifá tí mo kì í ti dáhùn béèrè yín o. Pé mo ní ìlẹ́ o bàbá mi àkànmú òpó. Ẹ̀yin lẹ pọkọ́ tuntun. Ẹ̀yin lẹ pàdá tuntun. Ẹ̀yin lẹ wá fàkégùn lẹ̀. Kí ẹ má má jẹ́ kóhun mí. Ká lọ́mọ Yorùbá tó tẹ́tí tó gbọ́. Yorùbá ni mo sọ o. Ìtumọ̀ ẹ̀ ní pé mi ì lè nígbà báyìí ni mo bẹ̀rẹ̀ Ifá. Ẹ lè ní pé ìgbà báyìí gan lẹ bẹ̀rẹ̀ Ifá. Mo ṣàmọ̀ pé wọ́n bí mi sínú ẹ̀. Wọ́n dẹ̀ ṣe ń ṣe ilé, mò ń fojú sí. Pátó dẹ́ tàsíkò kan, ìwọ ọmọ yìí ó ti ń gbọ́n o. Ó ti mọ̀ tó tí mo sì. Wọ́n wá tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ẹ̀. Wọ́n wá mú mi lọ ilé ọ̀gá. Kò ń ṣe pé ilé ọ̀gá ló ti kọ́ mi bó ṣe ń dáfá, bó ṣe ń rúbọ. So téèyàn bá béèrè lọ́wọ́ mi pé ìgbà ó gangan ni mo bẹ̀rẹ̀ Ifá. Kò yé mi, mo ṣàmọ̀ pé mo ń bá wọn ṣe. Nǹkan téèyàn dẹ̀ ń bá wọn ṣe téèyàn mọ̀. Ó yàtọ̀ sí pé nǹkan tó mọ̀ tó wà lọ kọ́. Ìyẹn ni pé ẹ bá ń lé ni. Mo bá ń lé ni o. Ìran díran mi ni. Èmi ni ìran kẹwàá. Ìran kẹwàá. Bẹ́ẹ̀ni. Ìran kẹwàá. Bẹ́ẹ̀ni. Síbẹ̀ a máa ń rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé nílé tiwọn bóyá onífá ni wọ́n, ọ̀jẹ̀ ni wọ́n, ìyẹn àwọn elégbò. Ṣùgbọ́n tó já pé tó bá yá ẹ̀rọ ọmọ mi, àwọn á lọ sínú ẹ̀sìn mi, eléyìí á lọ báyìí sínú báyìí. Kí ló jẹ́ kẹ́yìn ṣì wà nínú ẹ̀sìn ti ìṣẹ̀ṣe ìbílẹ̀? Ifá ní àdátà kan olòlò. Adúbá fún gúnugún yẹn tó ń bọ̀ wáyé. Wọ́n wá ní òwò tí bàbá ṣe tó mọ tún gbà ṣe eléyìí yóò wọ àṣìlà. Wọ́n ní òwò tí bàbá bá ṣe ó ní tọ́mọ bá wá gbà ṣe eléyìí mà ti dòwò àṣìlà. Tí bàbá yóò bá ń ṣe dáadáa nídìí nǹkan àwọn ọmọ o. Àwọn ọmọ. Òwò tẹ́ bá ń ṣe tẹ́ ń ṣe dáadáa tẹ́ ń fòótọ́ sí táwọn èèyàn yín ìṣòro dé ẹni ìṣòro lọ́dọ̀ lágbájá. Gbogbo òkè ìṣòro wa ti di pẹ̀tẹ́lẹ̀. Àwọn yìí tẹ́ẹ̀dẹ̀ dé ta gbangba bàbá ẹ wo òun ló pa lágbájá lẹ́kùn òun ló pa tàmọ̀dì lẹ́kùn. Àwọn èèyàn kábọ̀ nítorí nǹkan tí ó ń yàn yàtọ̀ sí nǹkan tó ní kéèyàn lọ ṣe lápapà ń dandan. Tó wú yàn látọkàn wá. Àrán dẹ̀ máa ń ní ẹ̀jẹ̀ máa ń bíyàn gbà mí o.
bí ègún ṣe wà nínú ìran ẹ̀jẹ̀ ìbí náà ṣe wà nínú ìran. Gbogbo nǹkan tá à ń ṣe pátápátá ẹ̀jẹ̀ àbíyàn, ìwà bàbá yàn á dẹ̀ bíyàn. Ó dà, gẹ́gẹ́ bí babaláwo mo fẹ́ béèrè ìbéèrè kan, ǹjẹ́ tiẹ̀ lọ sí iléèwé yàtọ̀ sí pé ẹ gbà mọ̀ because ìmọ̀ ti bẹ̀rẹ̀ náà láti kékeré gẹ́gẹ́ bí n ta kọ́ níléèwé ní tàwa, ṣùgbọ́n ǹjẹ́ ẹ tún lọ ka ìwé bóyá lọ gba ẹ̀kọ́ láwọn ẹ̀ka ẹ̀kọ́ mi? Mo kàwé o. Primary school? Nursery school. Okay, nursery school. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ nìkan dẹ̀ lẹ ti stop? Mo lọ secondary school. Mo dẹ̀ lọ institution náà. Ẹ tún lọ higher institution? Bẹ́ẹ̀ni, lágbára Ọlọ́run tí Elédùmarè bá tún fún mi lóore ọ̀fẹ́ mo tún sì máa kà kún kábọ̀ nítorí mo ti ń ṣọ̀nà àti tí kà kún. Ó dà, gbogbo ìgbà tẹ́ fi wà nílé ẹ̀kọ́ yẹn ẹ máa mingle yẹn ni pé ẹ máa wà pẹ̀lú oríṣiríṣi àwọn ọmọ táwọn náà wá láti oríṣiríṣi ilé tó yẹ pé ìgbàgbọ́ tí wọ́n lè yàtọ̀ sí ìgbàgbọ́ tiyín. Kí ni báwo lẹ ṣe ń cope, ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀, torí ẹlòmíràn máa ní àwọn tí àwọn olórúkọ kan tí wọ́n máa ń pè é pé àwọn abọ̀rìṣàré, ṣé wọ́n máa sọ bẹ́ẹ̀ fún yín? Ó wà bọ̀ ifá kan ni dádì mi máa ń kí fún mi tí n bá ń lọ léèwé. Ifá wo nìyẹn o? A ní ọ̀dùndún abewé pélé ń já, a ní tẹ̀tẹ̀ àbí gbóhùndórigi, a wá ní ẹ̀wé tí a dẹ́tẹ̀ kí ẹ̀wó tọ̀dùndún, a ní ọgbọgba ni wọ́n jọ ń ṣe, a wá ní ọgbọgba méjì wíwá fún Ọ̀rúnmìlà ó ń lọ rí bọ́rọ̀ múlẹ̀ ní pọ̀rọ̀pọ̀rọ̀ odò ẹbọ lọ́ní ó máa ṣe. Ó wá ní bí wọ́n bá bú ẹ nílẹ̀ yìí ó ní Ifá ìwọ ni ìwọ ni, ó ní ènìyàn ò ní gbóhùn báwọn yìí, Ifá ìwọ ni ìwọ ni. A wá ní bí wọ́n bá kóhun nílẹ̀ yìí a ní Ifá ìwọ ni ìwọ ni, a ní ènìyàn ò jẹ́ kẹ́hun báwọn yìí, Ifá ìwọ ni ìwọ ni. Ìtumọ̀ ẹ̀ ní pé tí mo bá wà láàrin èrò tí gbogbo wọn tó bá ń bú mi á pè mí wọlé, á jáwé ọ̀dùndún, á já sọ́wọ́, á já tẹ̀tẹ̀ náà, á já sọ́wọ́. Bó ṣe ń kọ́ mi Ifá tí Ifá fi ń dùn mọ́ mi nìyẹn o. A wá ní eléyìí ọ̀dùndún là ń pè o, a ní eléyìí a ní tẹ̀tẹ̀, a wá ní kí a wé tí àdẹ́tẹ̀, a ní ká wé tí tọ̀dùndún. Báwo lọ̀dùndún ṣe rí? Kí ni ìtumọ̀ ọ̀dùndún? Ìtumọ̀ ẹ̀ ní ewé ló ń pè ní ọ̀dùndún, ewé ní tẹ̀tẹ̀. A wá ní ká lọ wé tí méjèèjì wípé ọgbọgba lórí o, pé wọ́n the same, wípé nǹkan kan náà ní gbogbo wa. Má jẹ́ kí èébú wọn, má jẹ́ kó rẹ̀ ẹ́ nílẹ̀ pẹ̀lú nǹkan tó o fẹ́ ṣe o, nítorí tó bá bú ẹ Ifá ló fà á, tó bá wá padà kẹ Ifá ló fà á, ebó ni gbogbo wọn padà kẹ mí, ṣé Ifá kọ́ ló fà á? Kálẹ̀mí tí wàá gbé ìbú wọn gbà yẹn ní sọ máa padà kẹ mí lọ́jọ́ èní. Ọ̀rọ̀ gbéraga kọ́, ọ̀rọ̀ tẹnu kọ́, olójú ẹmọ ẹgbẹ́ mi tó lè ní kí n padà níbì kan lásìkò tí mo wà yìí. Tá a bá ti wá wà láàrin èmi máa fi ń dá yín o, bọ̀ kò kì í yé wọn sí. Máa ní bí wọ́n kẹ́ mi nílẹ̀ yìí o, Ifá ìwọ ni ìwọ ni, kòhun ènìyàn kò kẹ́ mi bẹ́ẹ̀ rí o, Ifá ìwọ ni ìwọ ni. Ibi pé mi kúrò ní ìlànà tí mo wà yìí òun lẹ́yìn náà fi rò pé jẹ́ kí n lọ bá kí n lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ká ní mo kúrò ní ìlànà tí mo wà ní ẹrú ni máa jẹ́ àbí ṣé gbogbo ìran Yorùbá tó kúrò nínú ẹ̀sìn tó wà tó bọ́ sínú ẹ̀sìn mi ṣó fẹ́ mọ̀ sí bí ẹlẹ́sìn ni àbọ̀fẹ́ wà níwájú wọn. Ajé ò lè máa gbó, ṣé ń gbọ́? Àgbọ́yé. Kó tún jùrù. Ajé ò lè máa gbó kó tún jùrù. Láíláí ajá tó bá ń gbòòn jùrù. Ẹni ẹ̀yìn ò lè pe rẹ̀lẹ̀ níwájú. Èmi ò lè sọ nílùú mi ò lábẹ́òkúta tí mo wà yìí, Elédùmarè ò ṣe rán mi lẹ́yìn ní ẹ̀yìn. Ṣé ń gbọ́? Àgbọ́yé. Nínú babaláwo. Tó tí mo bá wá ní mo wá kúrò nínú Ifá mo bọ́ síbòmí, kí ni mo fẹ́ lọ ṣe? Ó dà, bóyá ẹ jẹ́ n tún béèrè ìbéèrè mi, bóyá ó tiẹ̀ ti ṣe yín rí pé ẹ wò ó,
níbi tí mo tiẹ̀ bá dé yìí bóyá nǹkan kan ṣẹlẹ̀ ẹ wá wò pé ifá yìí ẹ ti fẹ́ pátì ẹ tiẹ̀ ṣe mọ́ ẹ ṣe mọ́ ṣé ó ti nígbà kan tó ti já yín kulẹ̀ rí tẹ̀ wẹ́ ẹ tiẹ̀ ṣe mọ́ jàre. Ó já mi kulẹ̀ ni. Because I used to tell my mate that Ifá will make impossibility possibility. It will make impossibility possibility. Yeah. That nǹkan tá a rò nílò pé kò ṣeé ṣe yẹn níwájú Ifá á ṣeé ṣe. Mo máa ń sọ fún èèyàn pé àtìlé àtìkà Elédùmarè dá sílé ayé ni. Ìwọ ni kó má dúró kó má ṣe ẹni bí o. Ẹni tá lágbájá o lè mú lọ́ní o Elédùmarè sì fa àwọn tó ń tì lẹ́yìn. Kódà tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe tẹ́ gbé dání gan kí ni ìtumọ̀ ìṣẹ̀ṣe ẹlòmíì ń gbọ́ ni wípé ìṣẹ̀ṣe á sàmọ́ wẹ́ ìṣẹ̀ṣe kí ni ìtumọ̀ ẹ̀. Oríṣiríṣi olùsọ ìṣẹ̀ṣe tó sọ nípasẹ̀. Bọ̀ gẹ́gẹ́ bí òye mi because èmi ò rí Ifá gẹ́gẹ́ bí ẹni pé mo kàn ń kọ ṣá. Bẹ́ẹ̀mi ṣe ń kọ lèmi fi òye ìwọ̀nba ìwé tí mo kà ni mo fi ń gbé. Mo dẹ̀ fi ìrẹ̀lẹ̀ pẹ̀lú ohun ọgbọ́n àti ìyè níwọ̀nba tí Elédùmarè fún mi mo fi ń kún. Tá a bá ń pè ní ìṣẹ̀ṣe ní èdè tèmi o ní èdè tèmi mi ì lè sọ tẹlòmíì pàápàá jùlọ mi ì lè sọ ti bàbá mi. Ní èdè tèmi ìṣẹ̀ṣe dàbí nǹkan tó tójú wa dá tá a dẹ̀ lè padà sọ pé nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀ rí. Ifá fi sọ pé òkùṣú nàrí ó ní ọ̀sàsúlẹ̀ gbẹlẹ̀gbẹ́ ó ní òjò aláṣọ mi raṣán aláṣọ aṣọ mẹ̀mẹ̀ àwọn àgbà màlẹ́wù gbẹ̀yìn wọ́n rí pé kò sún ọmọ wọ́n fáriwo tán fún un díjú wọ́n fi gbọ̀ díyà pinpin àdífá fún ìṣẹ̀ṣe tí ń ṣe olórí orò láyé abù fún ìṣẹ̀ṣe tí ń ṣe olórí orò nípò àrùn ó wá ní bàbá ẹni ìṣẹ̀ṣe ni ìyá ẹni ìṣẹ̀ṣe ni wọ́n ní ọlọ́run ẹni ìṣẹ̀ṣe ni wọ́n ní gbogbo orúnmalẹ̀ pátápátá ìṣẹ̀ṣe ni. Níbi tí Ifá yẹn ti ń sọ ní òye mi àti ó ní ìyá àyàn ìṣẹ̀ṣe èèyàn ni ìtumọ̀ ẹ̀ ní pé ìyá ò kì í ṣe ẹni tó lè ní ó tó oní kò tó ó lè tarí ẹ̀ kó kọsẹ̀. ṣé ẹ dá ń gbìyànjú àti sọ báyìí ni pé gbogbo nǹkan ni ìṣẹ̀ṣe. Gbogbo nǹkan tó tójú ẹ̀ dá tàbí nǹkan tó ju ẹ̀ lọ ìṣẹ̀ṣe ẹni. tó bá jẹ́ àwọn nǹkan tí ó wá láti ilẹ̀ òkèèrè náà ṣé a lè pè é náà ní ìṣẹ̀ṣe. Nǹkan tó bá ti tójú ẹ̀ dá ìṣẹ̀ṣe ni nǹkan tó mú àwọn ẹlẹ́sìn míì kó wá lẹ́rú nìyẹn. Nítorí àwọn bàbá wa nígbàgbọ́ nínú pé kíní wọn ò tójú wa dá bọ́dẹ̀ ṣe mú ẹja bá wọn gbà á ẹja sọ ní ìṣẹ̀ṣe tiwa náà. pé tá a bá ní àwòrán ẹni tó bá jẹ́ christian sí tó jẹ́ christian tó ń ṣe christian tó jẹ́ christianity a lè sọ pé ìṣẹ̀ṣe náà ni. Ìṣẹ̀ṣe tí wọ́n ní nílùú wọn. ìyẹn ti muslim àwọn ti islam ìṣẹ̀ṣe náà ni. tí wọ́n nínú wọn àbí ṣé ta ló lè pìtàn ànábì wa Muhammad ta ló lè pìtàn Jésù tá à ń wí ṣe bí nǹkan tó fún wọn wípé kó máa sìn lọ sìn ṣé ìṣẹ̀ṣe kọ́ ni wọ́n. ṣó yẹ ìṣẹ̀ṣe yé wa báyìí ìṣẹ̀ṣe òun ṣàṣìṣe o tó bá láṣìṣe ní ìṣẹ̀ṣe dájúdájú gbogbo nǹkan tí gbogbo wa ń sìn pátápátá àṣìṣe ni fún gbogbo wa. kódà àwọn míì wọ́n tiẹ̀ máa ń kọnú orin wọ́n ní àwọn ò lẹ́bọ àwọn ò ní ewé táwọn ń já àwọn ò ní kinní kan táwọn ń ṣe kinní kan làwọn gbójúlé ìgbàgbọ́ wọn náà ni ṣùgbọ́n wọ́n máa ń torí ẹ̀ sọ pé àwọn kan àwọn ẹlẹ́bọ kí ni ẹlẹ́bọ kí ló túmọ̀ sí wọ́n ní àwọn ẹlẹ́bọ ṣé nǹkan gidi lẹ́lẹ́bọ ni àbí nǹkan burúkú. bó bá ṣe wọn oníkálukú pé ṣùgbọ́n ṣá ní èmi Fágbèmí Àtàndá àfùwà pẹ̀lẹ́ ọmọ Awófọlájì ẹlẹ́bọ ni mí. ẹlẹ́bọ ni yín. bẹ́ẹ̀ ni. ẹ dákun kí ni ìtumọ̀ ẹlẹ́bọ yẹn. ẹ jẹ́ ká fi yìnrìn ibi ìṣáná ká fi kíyèsí Ògún. wọ́n ní òrìṣà bí ọ̀fun òsì ojoojúmọ́ ni máa ń gbẹbọ lọ́wọ́ ẹni. bọ̀ ẹ jẹ́ ká wá wo àwọn onígẹ̀ẹ́sì kí ló pẹbọ sacrifice.
ìwọ bàbá tí o bá fi ń lè jọ̀wọ́ nǹkan kan fún ọmọ ẹ ò ń ṣẹbọ fún ni. Nítorí orúbọ fún ni. orúbọ fún ni nítorí kó lè mú nǹkan padà wá sínú ìdílé ẹ tó jẹ́ nǹkan òwúrí. ló ṣe ń ṣe é ìyẹn pé bóbi kan bá sanwó skul ọmọ ń sìn òun ṣe òun rúbọ ní fún nǹkan kankan òun tọ́jú ìyàwó ẹ̀ òun ṣe fún nǹkan kankan ni. Within what you are doing now, you are sacrificing something because of something. Bẹ́ẹ̀ni. Do you get what I'm trying to say? In everything everybody is doing, we are sacrificing. Nǹkan kan fún nǹkan kankan ni. That's it. So when we are saying like ẹlẹ́bọ ni èmi Ifagbemi Àtàndá tí mo bá tún táyé mi wà ẹlẹ́bọ ni máa yà. Ìyẹn ni pé gbogbo èèyàn gan láyé yìí pé ẹlẹ́bọ ni everybody. Mi ò sọ kan tó bá wọn oníkálukú kò rí o, bọ̀ ní pẹ̀lú ìtumọ̀ àlàyé yìí ló jẹ́ ń sọ bẹ́ẹ̀. Àti òye tèmi gbogbo wa pátápátá là ń sacrifice. Yorùbá sacrifice náà ni ìrúbọ ẹbọ. So interpretation yẹn kò jẹ́ fún ti gbogbo wa. Since you are sacrificing something for anything, you are also sacrificing that. Bẹ́ẹ̀ ni ní Yorùbá tá a bá sọ pé ìrúbọ ètùtù kí ni ìrúbọ kí lè tutù? Ìrúbọ ni pé nǹkan táwọn bàbá wa fi ní ó máa rúbọ ni pé you are going to sacrifice your money for the stuff you want to do. Àwọn bàbá ṣe ó máa rúbọ o. Ṣé rí ètùtù ní àkójọpọ̀ gbogbo nǹkan tá a ṣe pátápátá? Kò tí ì yé mi. Ṣé rí ẹbọ rírú? Àwọn bàbá mi kan sọ pé ìtàrú lójú ọkàn ọ̀fà òun ló ń pè lẹ́bọ rírú. But to my own personal interpretation, it is what you can sacrifice for any other thing. Ẹ wá bá mi adáfá, ó máa ra òbúkọ, ó máa ra ẹdìyẹ, ó máa robì, ó máa rorógbó, owó lẹ máa fi ra ó. So you sacrifice that money because of the service I want to render to you. Lójú èmi, à ń rúbọ sáfíìsì ni nítorí gbígbàdúrà ni. Ṣé wá rí ètùtù yẹn túmọ̀ sí? I didn't know what to put it, but English word wà ní nǹkan tó da ìrìn àjò nǹkan tá à ń ṣe rí. Ẹ jẹ́ ká lọ bọgbá, ẹ jẹ́ ká lọ bàwó. Ìkójọpọ̀ ẹbọ àti àwọn òrìṣà tá a bọ yẹn òun là ń pè létùtù. Tí wọ́n bá ṣe délé wọ́n ní o ṣe gbá kó ṣàkóso ti ṣe tuntun ara mi, gbogbo wa la dé máa ń ṣe. Ṣé ń gbọ́? Tẹ́ ẹ bá jẹun tó bá ní ọ̀fà báwo dẹ ara ti tù mí dáre. Àwọn bàbá wa tún máa ń lò pé mo ti ṣe tuntun ara mi dáre. Tígbẹ̀ bá ń gbọ̀n yín, tẹ́ ẹ bá lọ yàgbẹ́ kí lẹ ṣe? Ìyẹn lọ tú rẹ̀ nìyí. Kí wá ní? So can you see, like there are some things like we didn't need to believe what people say. You just need to have it, digest it and understand it. Ṣé gbogbo ìwé tí lecturer ń kà fún wa nínú kíláàsì ló bá bọ́ ṣe ń gbé? Ṣé gbogbo explanation yẹn ni a máa ń padà lò nínú exam? Interpretation nǹkan mi fún ara wa ń gbà mí, òun ni solution fún life wa. Tó bá léèyàn dánfáwò, èmi dánfáwò. Ẹ dánfáwò? Nígbà tí mo wà léwe. Lọ́nà wo lẹ́gbàá dánfáwò? Challenges wa. Iṣẹ́ lè sọ̀kan. A fẹ́ ṣe exam kan. Mi ì kàwé. Ó dẹ̀ ní báyìí kan tá a máa ń ṣe tá a máa fi ń pass. Ṣé máa dọ́gbọ́n àwọn kankan sí? Ẹ ti gbà. Kíní tá a dẹ̀ wí OBJ ni. Àwọn ABC objective. Bá a ṣe báyìí ròyìn. Ṣé máa di pass iṣẹ́ àyà mi ń já kì í. Oògùn tí ọkùn ṣe bó máa jẹ́ bí ó jẹ́ àyà ọkùn a máa lù kí. Bá a ṣe láti mo ṣe ká máa fọ̀rọ̀ ogun. Elédùmarè gbàdúrà yẹn. Ẹ pàṣẹ. Àwọn tó dẹ̀ kàwé jù mí lọ́wọ́ rí
èmi máa ń rò pé ọ̀rọ̀ ẹnu lásán náà wá ní ẹnìkan sí báyìí rò wọlé wọ́n ń ṣe kíní kan sí báyìí rò èmi rò pé wọ́n kàn ń sọ pé tó bá kàwé ni ó pass bí ó sì ẹ jẹ́ ká tún wá pààyàn tì a fẹ́ sanwó kan ní skul ọjọ́ kan mo wá lu Ọ̀wọ̀ bẹ́ẹ̀ ni mo wá wo bẹ̀yẹn láti mo wo bẹ̀yẹn ATM ni mo mú lọ bẹ̀rẹ̀ sí ní gba toníkálukú wọ́n máa gba tèmi ọ̀n tẹ píìnì kò lọ mastercard ní kíní kan káàdì ní gbogbo ẹ̀ làwọn ọ̀rẹ́ mi ń pàṣẹ sí mi kò máa lọ nǹkan àgbà nǹkan kan wà lára mi bẹ́ẹ̀ dẹ̀kẹ́ àwọn ọ̀rẹ́ mi dẹ̀kẹ́ ẹlẹ́sìn mi ni wọ́n ní ilé mú fún wọn pé bá mi tọ́jú ẹ̀ bá jáde mo ní bá bọ́ sí mi gbé bá lọ sọ kíní yẹn mo á padà visa card tán ní kò ṣiṣẹ́ ni mo padà mú fún wọn tó dẹ̀ ṣiṣẹ́ tó ṣiṣẹ́ ṣé yẹn ò tó fún wọn ní àpẹẹrẹ mo kéré lóòótọ́ bọ̀ èmi máa ń dẹ̀já o kó tó mú mi gbà fún fáwọn dẹ̀já ẹ̀dẹ́jà nǹkan tó bá máa gbà fún gbọ́dọ̀ dẹ̀já ẹ̀ tábà pàjì wọ́n jẹ́ ògùn kì í bàjì. ṣùgbọ́n tí ẹ bá dẹ̀jà ṣé kò lè padà yọyan ní kó mú. tífọ́ ò bá ṣe ẹ̀rọ ní bọ́gbẹ̀rí tífọ́ ò bá ti ṣe ẹ̀rọ ní bọ́gbẹ̀rí so gbogbo nǹkan tá à ń wí ó ní í ṣe pẹ̀lú ibi tó ti bí ẹ ta ni ẹ òun là ń pè ní ìṣẹ̀ṣe ó máa rẹ́ lòmíì tó bá ń lọ tó bá rí irin kékeré tó kọ̀ wà lójú títí ó máa mú máa tọ́jú ẹ̀ ó ń tọ́jú ìṣẹ̀dá ẹ̀ ni ṣùgbọ́n oníkálukú dẹ̀ ṣe ń rìn ilé ayé ìṣẹ̀dá ẹ̀ ń tẹ̀lé olóòtú jẹ́ tún ní ìbéèrè mi. ìbéèrè wà mo fẹ́ béèrè pé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ onífá babaláwo ọ̀dọ́ lẹ jẹ́ báyìí ìgbà wo ló wù yín láti sọ pé kẹ́ fi iṣẹ́ babaláwo sílẹ̀. Ifá ní màrìwò ọ̀pẹ já ṣòro ṣòwalẹ̀ Ifá fún mò ń bẹ láyé yẹn tó ń bọ̀ wáyé mò ń bẹ láyé Ifá ò ní irun ó ní mò ń bẹ ọ̀pẹ mò ń bẹ ò bí mi ìbà sí láyé mọ́ Ifá ò ní irun mò ń bẹ ọ̀pẹ mò ń bẹ ò ṣé mo dáhùn béèrè yín. ẹ dákun ẹyàn nílẹ̀ torí àwọn míì náà tó ń wà tí àwọn ìjìnlẹ̀ Yorùbá yẹn. ìtumọ̀ ẹ̀ ni pé bí mo ṣe wà nílé ayé yìí mi ì sọ tí n bá tiẹ̀ tún táyé mi wà àṣìdọ́jọ́ alẹ́ ni. àṣìdọ́jọ́ alẹ́ ni. nítorí like there is difference from I inherit it and I go and learn it. nǹkan tí òye èèyàn lọ máa ní kéèyàn lọ kọ́ òun nìṣòro ẹ ló lè tán ṣòro ẹ ìṣòro ló bá débẹ̀ so tó bá tán ṣòro ẹ̀ tán lè ló máa kú ńbẹ̀. bọ́ kínní mo jogún mo bá ní ó dẹ̀ tún wá wù mí ṣó ṣe ní òun máa kú ńbẹ̀. ṣe rí i pé nǹkan tó fún èèyàn téèyàn mọ rírì ẹ̀ ó yàtọ̀ sí nǹkan téèyàn yá. àwọn kan sọ pé n tó ń jẹ́ kẹ́rù jíjí káwọn náà darapọ̀ káwọn náà dẹni tó yẹ pé àwọn náà ń gbé ìṣẹ̀ṣe lárugẹ ni wípé ẹ̀rù máa ń bà wọ́n àwọn ò lágbára àwọn ò sì fẹ́ káwọn kan máa dán àwọn wò ẹ gbọ́ ṣúgbọ́n ẹ̀ ń ṣẹlẹ̀. dídánwò nídìí Ifá. pé táwọn náà bá darapọ̀ bó bá yá sìn wọ́n á bẹ̀rẹ̀ sí dán wọn wò. èsì dídánwò kan di Ifá o. kò sí. mi ì sọ ìwọ tó a kì í nínú ilé ká má gbé wàkàsí kùn dandan ni kò sí nǹkan tó máa bí mọ́tò ṣe wúlò tó ṣé kò ní jàǹbá ẹ̀. ṣùgbọ́n ṣá ìwọ tó o bá yìn nídìí jàǹbá mọ́tò ṣé wàá kú. òun ni a fi nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe tá a fi ń pera wa ló ní ìṣẹ̀ṣe àmọ́ ẹni iwájú lẹ́ni iwájú àmọ́ ẹni ẹ̀yìn lẹ́yìn ẹ̀yìn ìjẹ́ ìgangan ti ẹ̀ béèrè pé kí nìdí tí Yorùbá fi máa ń dọ̀bálẹ̀. kí nìdí. táwọn ìlú mi ò ṣe ń dọ̀bálẹ̀ ẹ̀yà mi ò ṣe ń dọ̀bálẹ̀. kí nìdí. ìdí nígbàgbọ́ nípa pé ẹni iwájú lẹni iwájú ni ẹni iwájú dẹ̀kẹ̀rẹ̀ ò kì í ṣe ẹni tá a lè rí fún ẹni ọ̀wọ̀ ni.
bá mi tó bá yín sọ̀rọ̀ tán tó bá ní Ìfágbèmí tí bá ní sà ó fẹ́ ṣe nǹkan báyìí 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 mi gbọ́dọ̀ gbọ́ pé o ṣe o kò dẹ̀ kí n ṣọdún yẹn mọ́ ni màá ṣe. kò tún sọdún yẹn mọ́ lẹ máa ṣe. mo wá lè máa ṣe kí n máa yọ̀ ṣe o bọ́ kò gbọ́dọ̀ mọ̀. tí mo bá tún fẹ́ ṣe màá tún máa wá lọ bẹ̀ ní pé bàbá ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda kínní fún mi. kò kì í ṣe pé tí mo bá ṣe ó máa mú mi ṣe mi mo láyé mi. ṣùgbọ́n ṣátíyàn bá gbàṣẹ fúdí nǹkan ìlọsíwájú ti máa ń bá ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó lè máa ṣetán nílé ẹ̀ ní ọ̀dọ̀ ọ̀gá ẹ̀rí bọ́ ṣe máa ṣe kẹ wá fi wẹ́ni tó ṣetán lọ́dọ̀ ọ̀gá tọ́gà fínú fẹ́ dọ̀ ṣàdúrà fún ẹ̀rí yàtọ̀ wọn. ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ lọ́wọ́ yín tí mo bá ṣe gànwọ̀n ẹ lè má kọ́ mi bọ̀ tí mo bá fi tìṣẹ̀ ṣe kún tí mo fi wà pẹ̀lẹ́ kún máa kọ́ ẹ tún kọ́ mi kọjá ẹ̀. Màá béèrè ìbéèrè kan sí i lọ́pọ̀ ìgbà tá a bá pè ń pé ẹ jẹ́ ká ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún yín torí a máa ń lọ káàkiri lọ́tùn lósì àwọn èèyàn tó ń wò kàn ní wá mọ̀ láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àyàn kì í sábà fẹ́ interview pé kán gbé yín síta kódà ẹ ti sọ fẹ́rẹ́ ńjọ́ kan rí mo di ọ̀rọ̀ yẹn mú kí ló fà á. òkè ni gbogbo wa ń gùn nǹkan tá a bá dìgbà òun là ń ṣe. àwọn bàbá wo nígbàgbọ́ pé ká polówó ara wa. ìgbàgbọ́ àwọn bàbá ní pé ó mọ kíní mo mọ̀ ó dẹ̀ dẹ́ lójú pé mo mọ̀ yá ká máa ṣe ká máa rí. fúnra àwọn bàbá wa wọn ò ní sọ lágbájá mọ̀ àwọn èèyàn ló máa lágbájá mọ̀ ó wọn ò dẹ̀ fààyè lẹ̀ fún wa láti ṣe polówó ọjà nítorí wọ́n nígbàgbọ́ pé nǹkan tá a bá ń la gbogbo lé lórí tá a bá ń pariwo lé lórí kò ń ṣe nǹkan tó dáa. nǹkan tá a fẹ́ tà ń pọ̀ ń bọ́ rí ni àbẹ́ mọ̀ pé tọ́jà bá wà nínú store tó ti fẹ́ bàjẹ́ àwọn ọlọ́jà wa rí i pé December ti ń dé kí ló máa ṣe. wọ́n máa kó síta wọ́n máa la gbogbo mẹ́ta 250 mẹ́ta 300 òun ló ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe jẹ́ di onírọ́ṣepọ̀ jù lóòótọ́ lọ. àwọn tó bá dẹ̀ tún fi wá ṣe interview mi ọ̀tọ̀ ní nǹkan tó máa rí ọ̀tọ̀ ní nǹkan tó máa bẹ̀rẹ̀ sọ ló fi jẹ́ pé rí pé bẹ́ẹ̀ ṣe ń yí mi sébè ni mo yí yín sípò oró. àwọn béèrè ń tiwa ni àwọn yìí. òǹtà gbọ́n òǹrà náà gbọ́n ṣùgbọ́n ṣásíbẹ̀ onírun ló lóhun ó lè dàbí òwe Ifá ni mo kí o ilé ọ̀tẹ̀ méjì nínú. táwọn èèyàn máa ń béèrè làwọn ń béèrè. Ifá bá wa ṣe àní ṣàṣìdànù àṣẹ gbogbo nǹkan tẹ̀lé Elédùmarè á jẹ́ kó tó yín lọ́wọ́. àṣẹ ó dà nínú ọ̀rọ̀ Ifá tá à ń sọ yìí àwọn kan wà kì í ṣe pé àwọn máa ń gbé Ifá jẹlẹ̀ ẹlòmíì àwọn ẹni náà ń lò àwọn míì wọ́n ń lo bí kọ́kàn da owó ẹyọ sínú àwo sí kinní irú àwọn yẹn náà ṣé a fẹ́ sọ pé Ifá náà ni gbogbo wọn yẹn ni. ìdálù níṣèlú. ìdálù níṣèlú. bẹ́ẹ̀ni. ok. bọ̀ gẹ́gẹ́ bí ibi tèmi dàgbà sí tó bí mi sí tí mo dẹ̀ nímọ̀ nípa ẹ̀ à ń kókindá à ń ṣọ́pẹ̀lẹ̀ ń gbọ́ngàn ìlànà babaláwo. mi ní babaláriwo babaláwo. ìyàtọ̀ wà láàrin babaláwo àti babaláriwo. ẹni gbọ́jẹ lọ sí ẹni gbẹ̀rù ẹ̀ lọ sọ́jà tó ń pariwo lé aláriwo ni. ṣé ń gbọ́. àgbọ́yé. bàbá tó lè tọ́jú àṣírí sí lọ́dọ̀ ló ń pè babaláwo. àwo. àṣírí ẹ̀ gangan àṣírí tó tọ́jú sí lọ́dọ̀ gan kò ní lè jẹ́ kó bọ́ sí gbangba gbóhùn mọ́ gbóhùn máa wò nítorí àṣírí pọ̀ tó bá bí pé báwo ló ṣe jẹ́ wọ́n á rìn yín jì á dé sọ̀rọ̀. babaláwo yàtọ̀ sí babaláwo. ọ̀dà ṣé lóòótọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn mi
pé ọ̀dọ̀ àwọn babaláwo náà ti wá ń gbàgbára. Èmi ò lè wí bẹ́ẹ̀ o, mi dẹ̀ lè ní bẹ́ẹ̀ kọ́ o. Kí nìdí? Ṣé tó bá wá sọ́dọ̀ yín pé àwọn fẹ́ nǹkan báyìí tẹ́ ẹ̀ dẹ̀ ní, ẹ̀dẹ̀ rí sí wàhálà ó yá gbà, ṣọ́ máa sọ fún ẹ pé nǹkan báyìí làwọn fẹ́ fi ṣe. Babaláwo yàtọ̀ sí babaláwo. Nígbà tí mo ìjọ sọ ni pé àwọn míì lè wá kán ní ó dá ẹjọ́ a fẹ́ wẹjú, àwọn náà fẹ́ máa rí náà, so wọ́n á dẹ̀ ṣe fún wọn. Can you get what I said earlier? I said we can make possibility impossibility. Possible. And we can make impossible possible. Ilé ayé ni máa pa, ilé ayé ni máa là wà. Níṣe ni ká máa fọ̀rọ̀ ara wa ṣeré. Elédùmarè dẹ́kun sínú igbó, ó ní kó máa ṣọdẹ ni. Bẹ́ẹ̀ dẹ̀ kẹ̀rì bó ṣe ń ṣọdẹ, ó tún dáàbò bo àwọn ẹran míì. Nítorí tó bá pa tó bá jẹkùn, àwọn ẹran míì tún máa rí lọ́ máa jẹ. Kí ló ṣe? Ó ṣe ibi fún ẹran kan, ó fi dẹran kan lọ́lá. Ìwọ èèyàn ni kó múra kó má bọ́ sọ́wọ́ ẹkùn. Nítorí ọ̀fọ̀ ọlọ́fọ̀ ń lèrè lérè, ọ̀rìn tòun ọ̀bàrà ni o. Ó ní ọ̀fọ̀ ọlọ́fọ̀ ń lèrè lérè, téèyàn ò bá ṣọ̀fọ̀ ẹlòmíì ò ní jèrè o. Ìwọ ni kó wá sáré kó má ṣọ̀fọ̀ kẹ́lòmíì bá máa rere. Nítorí ẹni tó ṣe lọ́fọ̀ á máa ṣépè, ẹni tó jèrè kí ló máa ṣe? Inú ẹ̀ máa dùn ní. A máa ṣàdúrà. Níbẹ̀ ni. Tó bá jẹ́ kírísítẹ́nì ni á lọ gbégbé ọpẹ́, tó bá jẹ́ mùsùlùmí ni Òun náà dúpẹ́. tó bá jẹ́ oníṣẹ̀ṣe àwa dúpẹ́. Ṣẹ́rí pọ̀fọ̀ ọlọ́fọ̀ àwa ni ká máa sáré ká má bọ́ sọ́wọ́ ẹkùn. Tó ó dà gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ babaláwo bíi tiyín yìí, kí ni àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tẹ́ lè fi gbà wọ́n? Torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ojú wọn máa ń gan sówó báyìí ni. Kí ni àwọn àmọ̀ràn tẹ́ lè fún wọn? Ọ̀dọ́ lèmi náà. Ifá náà dẹ̀ sọ, ó ní owó ò sí ènìyàn ò sunwọ̀n. Ó ní dífá fún tàǹtàní tí ó kàn fáwọn oníwọ̀ ara rẹ̀. Wá ní ọ̀wọ̀n nígbàgbé sọ̀kalẹ̀, ó ní ebi ń pọmọ awó. Ó ní sùn lọ ìwọ́n nílé oníṣọ̀nà awó. Ó ní ọ̀wọ̀n nígbàgbé sọ̀kalẹ̀, ó lébi ń pọmọ awó. Fún àwọn ọ̀dọ́ náà, ká má gbàgbé pé Ifá sọ pé bí wọ́n bá nífá ń dálẹ̀ yìí, ó ní babaláwo rere á jẹun. Ó ní bí wọn ò nífá ń dálẹ̀ yìí, ó ní babaláwo rere á jẹun. Ó ní àgàgà bẹ́yìn ò nífá dá, ó wá ní àgùngun láàyín, ó ní àbẹ̀ǹtẹ̀ kórìkórì. Ifá bóṣùmàrè ẹ̀gàn ṣá lọ sílé olókun, Ifá fún olókun, ìyẹn sunkún póun lè dàjìkì. Òṣùmàrè ẹ̀gàn rẹ̀ yóò ìwọ la wọlé olókun. Òṣùmàrè ẹ̀gàn ló sọ olókun dàjìkì. Èmi ò ní ká má ra nǹkan ọ̀wọ́n, ẹ jẹ́ ká rà á tó bá jẹ́ òótọ́. Every quality things will never be cheap. Ní tó bá jẹ́ ojúlówó kò lè chíìpù. Kò lè ṣíìpù o. Kò lè jẹ́ pọ́ńtọ̀. Kò lè jẹ́ pọ́ńtọ̀. Báwo lèyàn ṣe wá mọ ojúlówó àti ayédèrú? Ojúlówó àti ayédèrú. Babaláwo ló mọ̀. Babaláwo tó dáfá fún ó gbọ́dọ̀ lè kí fáká rẹ̀ dá. Kó kí fáká rẹ̀ dá. Kó rí pé babaláwo ni. Làwọn bàbá wa ṣe máa ní olúlàdé lẹni àbá máa kí. Ó ní adétutù lẹni àbá fọ̀rọ̀ yìí lọ. Ìyẹn ló dífá fún bó o bá jọ ọmọ awo kí o má fi ṣe kánjú. Ó wá ní ọlá àfóònì tán, ó ní ọlá àfóònì parun, ó ní ọ̀pọ̀ èèyàn lọ́jọ́ láì ṣeun rere kí yẹn tún jẹ́kọ̀ọ́ fáwọn ọmọ awo tó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ fáwo. Olúlàdé lẹni àbá máa kí, adétutù lẹni àbá fọ̀rọ̀ lọ. Tó bá jọ ọmọ awo má fi ṣe kánjú. Kẹ́kọ̀ọ́. Bí mo ṣe wà mo ṣì ń kẹ́kọ̀ọ́ o. Mo ṣì ń kẹ́kọ̀ọ́. Tí mo bá rí bàbá kan tó bàbá máa tún débẹ̀ bá mi
bákan wá wá lóṣù kan bí tí ayé ẹ̀ bá wà máa jókòó máa lò bá dé sì máa lọ máa ẹ̀kọ́ òpin a máa kọ́ ni bọ̀ ìwọ tó fẹ́ ra nǹkan tó jẹ́ pọ̀ bọ́ yìí ewu wà fún ẹ o nítorí public school wà private school wà oníkálukú ló mọ advantage àti disadvantage and àwọn ló mọ nǹkan tó fẹ́ gain tó fi ń sùn àwọn ọmọ wọn o ṣẹ́yìn lè mọ ọmọ yín nìsín kẹ́ mú lọ public school bọ̀ owó public school hàn bẹ́ẹ̀ ni kí ló dé tẹ́ni kó lọ igi mú jìnnà sórí igi mú jìnnà sórí ẹ̀ ìyàtọ̀ náà wà ní kára bọ̀ ẹ jẹ́ ká rí i dájú pé babaláwo ni o wọ́n ní bí eégún bá jóore wọ́n ní orí aṣátọ́kù ẹ̀ eégún ò bá jóore aṣátọ́kù ẹ̀ tí babaláwo bá ní èròjà nǹkan tẹ́ ẹ máa rà 50 naira ní ẹ̀yin náà ẹ máa dùn mí nú tágbára yín bá kà àti fi 200 naira dùn nínú ẹ dùn nú ẹ jẹ́ kó yé pé inú dídùn ló máa ń mórí wíwú yá wá bá ní nǹkan tẹ́ ẹ máa rà 100 naira ní tó dẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe wà ó yá tí nǹkan ìbá jẹ́ bẹ́ẹ̀ máa ṣoore báyìí fún ẹ̀yin náà má wà ya àfibiṣẹ́ olóore ẹ ṣe fún ìyẹn náà á tún máa impress àwọn ọ̀dọ́ láti kẹ́kọ̀ọ́ bàbá mi ti ń ṣe fáfáwọn èèyàn ṣé mo rẹ́ni fún lẹ́bùn ni láti rẹ́ni tí bàbá mi ṣe fáfún mi tó sọ fún mi pé àjọ ni bàbá mi náà fi ń gbéra tèmi náà bá pa 1000 tèmi náà bá pa 1000 kí n máa lọ dájọ́ ta ló máa fẹ́ wá owó babaláwo ta ló lè gbà kí ọmọ ẹ̀ mú babaláwo lòun fẹ́ o wípé ó yá mo fọwọ́ sí lọ́fẹ́ wọ́n lágbára díẹ̀ o yóò lágbára díẹ̀ o kí nìdí ẹjẹ́ àpẹẹlẹ́ bọ́tì wọ́n á níbo ló ti máa rówó tó fẹ́ fi tọ́jú ẹ ẹ ṣe dáadáa fún babaláwo ẹ jẹ́ kí babaláwo mọ rírì ẹ̀kọ́ tó kọ́ káwa tá a wà lẹ́yìn wọn ká má rí gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ń sin àwọn èèyàn kò ní ṣe pé ẹni tó ṣe dáadáa sí bàbá tó bí mi ò sí wọ́n pọ̀ tí mi tiẹ̀ lè kà mo ṣe àwọn tí mo tún rò ní Yorùbá tún jẹ́ kó tún lè ṣe dáadáa sí tó bá tún wá bá mi mọ gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ pé dáì mi ti ń dá máa fẹ́ fi 1500 ni bàbá mi náà jèrè tó fi ń dáṣọ tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe kémi náà máa dá mo ń dá Ifádẹ̀ ń fàṣìyí bo gbogbo nǹkan táwa bá dẹ̀ kó jọ ó ń dalẹ̀ ló kéré ó pọ̀ oríire tí bàbá mi ti ṣe kò ló ń kà táwa náà dẹ̀ ti ń ṣe àwọn àbúrò ẹ̀ ti ń ṣe nínú òótọ́ yìí náà là ń jẹ o ṣùgbọ́n ṣọ́ ń mọre fólóòótọ́ òun ni kí ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn olóòótọ́ mélòó lẹ ti ṣoore fún bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rì èké ò jẹ́ sọ pé èké lòun oníṣèkàṣèkà ò jẹ́ péré ẹ̀ ló ṣìkà ó wá ní bí ẹ mọ́ tí fèkè bí ẹ mọ́ bí fún ṣìkà ó ní kí ẹni kan wá ṣiṣẹ́ ọ̀kọ̀ọ̀kan ó ní iṣin tí wọ́n ń jẹ nínú ilé wọn kò ní jẹ́ kí wọ́n ó lè jẹ ọ̀rọ̀ yìí tòun òtúlù pọ̀ ni mò ń kí o gbogbo nǹkan tí mò ń fi pátápátá inú fa mo ti ń yọ o so ẹ mọ̀ ẹni tó fẹ́ ṣe babaláwo lóore ṣó máa wá sọ òun máa ṣe yín lóore ni báwo ni babaláwo náà ṣe fẹ́ mọ̀ ẹni tí ó dẹ̀ ní ṣe lóore tó fẹ́ wà lóṣìṣẹ́ ṣó máa sọ pé òun fẹ́ wà lóṣìṣẹ́ báwo ló fẹ́ mọ̀ ẹ sọ káwọn tó ń bí yín náà kọdùn babaláwo wọn nínú nítorí èmi ò mọ bó ṣe ń fi ìrọ́bù òótọ́ mọ́lẹ̀ ní mi ṣe ń rí àti interview màá sọ ní ṣàkó ẹni tó bá ń kò gbọ́ ẹni tí ó bá dẹ́hùn kó bù mí tó bá téèyàn èèyàn lè má là èèyàn lè má là máa lẹ́tẹ̀ awolẹ̀ èèyàn ọ̀gbẹ̀rì tó bá tẹ́lò mi ò lè má là yẹ̀yẹ́ èèyàn mi ìgbà mi ló máa ń mú lókìkí ó ní mo fi rò pé wo
ẹ jẹ́ ká sọ tèmi Elédùmarè jẹ́ kó jẹ́ àsọmọ fún wa. àṣẹ àṣẹ. tó ó dà, ẹ ṣeun. ẹ jọ̀ọ́ ẹ bá wa dáhùn ìbéèrè yìí pé irú àwọn ipò wo lẹ ti dé, tá a bá ní ká wò pẹ̀lú bẹ́ ṣe jí ọ̀dọ́ yìí, àwọn ipò wo lẹ ti dì mú, ṣó wà? ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Nínú wọn ti wá àwọn ò kì í bẹ́, wọ́n ní ìtọ̀nà òun ló lọ̀yọ̀ọ́, ó níbi tó máa dé, ó nípò tó máa wà, ó ní nǹkan tó ti máa ṣe kó tó ní nǹkan báyìí tọ́ sí ẹ. ìpele ìpele ni èèyàn kan lè jọ́ọ̀pù síbẹ̀. èmi ò lè sọ tẹlòmíì o, èèyàn dẹ̀ kì í fúyẹ́ kó lóun wúwo. ìmọ̀ṣá bíi tọ́lá kọ́ ìfowófọlá gbẹ̀yìn o, ìmọ̀ṣá wo kì í fọlá tó wà ṣiṣẹ́ débẹ̀ ni. so àwọn òkè nítorí ọlá ká wá gbọ́mọ bà fọ́sùn, ibi tó bá yẹ ọ́ ní ohun tó yẹ ni ló yẹ ni, ó pọ́n ohun yẹ díẹ̀ bẹ́ẹ̀ ni ìdí sa ni o, kò ṣòwe o. bó bá díẹ̀ yá díẹ̀ gan kò lè yẹ tí ń fà. ìdí sa ni o, ẹni tí bá fẹ́ kù rọ́gbòdògbò tí ń ṣalábàárà pẹ̀tù gbogbo òwe pátápátá inú fa láti yọ tábà tí ìmọ̀ tó sọ láì tí ìmọ̀ tá a tún máa tẹ̀síwájú lórí ẹ̀. bá mi. ẹ ṣeun, ẹ bá wa dárúkọ yín. èmi ni Babalawo Ifagbemi afùwàpẹ̀lẹ́ àtàndá ọmọ Ọ̀rúnmìlà Awúfọlájì. ẹ ṣeun, ẹ bá wa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta fáwọn yẹn. ó jẹ́ kẹ́ ẹ mọ̀ pé èmi ò nífẹ̀ẹ́ sí. ọ̀dà ẹ ṣeun, kò sígbà tá a bá ní ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta ẹ ò kí ń fẹ́. ọ̀dà kò sí wàhálà. ẹ ṣeun, ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé, ibi tá a ti mọ sẹ́nu ró rèé lórí ètò fún ti dédé àsìkò yìí. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ ń pè mí lónìí, mọ̀ pé tó ti wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. ẹ jájọ pàdé ní comment section yẹn kẹ́ẹ̀dẹ̀ share fídíò yìí fáwọn ẹlòmíín. ẹ má gbàgbé Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy ní YouTube. ẹ lọ síbẹ̀, ẹ subscribe fún wa, kẹ́ẹ̀sì wo àwọn comedy wa tó wà ń bẹ̀. ó pani lẹ́rìn ṣùgbọ́n fún ìgbélárugẹ àṣà wa àti ìṣe wa ni. ẹ já lọ sí comment section bẹ́ẹ̀ náà kárí èrò yín bẹ̀, kẹ́ẹ̀sì tó bá share fídíò ẹ̀ dọ́dọ̀ ẹlòmíín láti fi ṣèrànlọ́wọ́ ni. ẹ jọ̀ọ́ ẹ máa subscribe fún wa bẹ́ẹ̀ ṣe ń wò ó. tó bá jẹ́ fúngbà àkọ́kọ́ ẹ máa share ẹ̀ lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Abeokuta is a very peaceful place. Matter of fact, the people there are very welcoming. It's the closest to Lagos City. In fact, if you walk in Lagos, you can easily stay in Abeokuta. All you need to do is commute via the train, thereby reducing the fatigue that comes in transportation and traffic. Now, this is very possible if you take the ferry boat step. You can't possibly do all of this and remain a tenant. And that's why Homeland Estate was established, to bring you lifestyle and comfort right to your doorstep without having to stress too much or even spending too much. Now, this is how it works. Homeland Estate was established to give you this lifestyle and comfort easily, and thereby creating solutions to your transportation and accommodation issue easily.
It is situated at the heartbeat of Abeokuta Kobakpe, where we have accessible road networks, stable electricity supply, and even get to interact with people of value in the community. It is also very close to the train station where you can easily commute from Abeokuta to Lagos. The funny part of it is, if you reside in Abeokuta as a Lagos person or as someone who works in Lagos, you get home first to some people who have to commute to other parts of Lagos. You know the story. You work in VI and you stay in somewhere like Egbeda. Someone who is going to Abeokuta will definitely get to Abeokuta before you do. Now, these are the benefits that you stand to get if you have a land with us. BEMBEYEKE TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. BEMBEYEKE TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. BEMBEYEKE TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Sọpọ̀ jùlọ BEMBEYEKE TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Salomon ó gbayì, òun ni ẹ máa wò.